ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ má bá wa subscribe kẹsì máa bá wa tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó kù tí ó máa wọlé lórí Facebook wa Cubase Master bracket Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí YouTube Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ máa bá wa wò ó kẹsì máa bá wa pín ojú tẹ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. a máa ń sọ kankan wípé tí a ò bá rí tàbí tí a ò bá gbọ́ a ò ní lè sọ but fọ́nrán kan wà tí mo rí lórí ẹ̀rọ ayélujára ní ọ̀sẹ̀ tí ó kọjá mo wá tọ́jú ẹ̀ ìpè bóyá máa rí àwọn kan tí ó máa sọ̀rọ̀ nípa ẹ̀ torí ẹ̀ náà ló mú mi wá láti wá sọ̀rọ̀ nípa ẹ̀ ṣé rí ní àkọ́kọ́ lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ láàrin ọba wa Ghandi kábíyèsí àti aṣíwájú gbogbo àwọn mùsùlùmí ní ìlú Ògbómọ̀ṣọ́ SHEIK TOLIHA YUNISA AYILARA II ọlọ́run wa kó lọ́ra ẹ̀mí ọ̀gá wa mo máa ń sọ fún wa pé nílùú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká yí ọ̀tẹ̀ ṣe ẹ jẹ́ ká kó lórí ọ̀tẹ̀ ẹ jẹ́ ká kó lórí tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìlúkìlú tí ọ̀tẹ̀ bá wà ìlú yẹn ò kì í gbérí ìlú yẹn ò kì í tẹ̀síwájú ó kàn máa wà gẹ́gẹ́ bí omi adágún ni mo rí fọ́nrán yìí mo wá wo fọ́nrán yìí títí mo ní tọ́ ẹ pé ọ̀gá wa ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ SHEIK YUNISA AYILARA tó bá yẹ pọ́n wọn lọ́sọ̀ọ́rú ọ̀rọ̀ yìí àwọn èèyàn ti máa pín káàkiri pàtàkì jùlọ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n á ti máa pín káàkiri ẹgbẹ́ ohun tí YUNISA sọ o ẹgbẹ́ ohun tí kinní kan sọ o nítorí pé etí ọ̀tẹ̀ ni wọ́n fi gbọ́rọ̀ yẹn ẹnu ọ̀tẹ̀ náà fi ń sọ káàkiri bàbá oníwàásí ṣéwù àgbà tó sọ̀rọ̀ yẹn pé ìwọ tó gbowó lọ́wọ́ yàn ipò bẹ́ẹ̀ bá fi ṣe nǹkan kan owó àlàáfíà ra sìmẹ́ǹtì tó bá jẹ́ pé ìmáàmù Tọ́líhà ló sọ irú ọ̀rọ̀ yẹn àwọn kan á ti gbé ọ lè sọ pé tí àmì ló ń bá wí ọ lè ní Lásìsí ló ń bá wí ó ti mọ̀ pé Lásìsí ti gbowó jálàbí torí ẹ̀ lóye ń sọ bẹ́ẹ̀ torí pé òun ò ṣe jálàbí lóye ní pé ẹ gbọ́ irú ọ̀rọ̀ yẹn ẹ̀yin èèyàn mi ẹ wo fọ́nrán iná kí n tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yẹn. èèyàn fi jálàbí ẹ wọ iná ẹ jẹyà èèyàn ló ń mú sí oṣó lẹ̀ o sì gbọ́ 100,000 lọ rẹ̀ ọ̀dẹ̀ lọ ra sìmẹ́ǹtì tán kan sìmẹ́ǹtì ló dùn ọwọ́ lọ bẹ̀rẹ̀ ilé ọ̀parí ẹ̀ ó lò sísọ bẹ́ẹ̀ ṣe lu wọn a máa parí irú ẹ̀ èyàn lòun ní owó lọ ọ̀dẹ̀ ní sọ ní tẹlifíṣàn o sì gba TV plasma lọ rẹ̀ àti rìsíìtì lórí security. ṣé ẹ ti rí fọ́nrán yẹn tó bá jẹ́ pé ìmáàmù Tọ́líhà ló sọ irú ọ̀rọ̀ yìí tá a fà yìí sọ gbogbo ayé àti máa gbé káàkiri Tọ́líhà ti sọ̀rọ̀ kan ọlọ́rọ̀ bàjẹ́ ní ọ́lí bàbá tó wá sọ̀rọ̀ yìí nísìn kí lẹ wá sọ pa ẹ̀ kí lẹ fẹ́ sọ sí ọ̀rọ̀ tí bàbá yìí sọ ẹ̀yẹ yẹn wá bí ẹ ṣe ń bá wa wo fọ́nrán yìí ẹ máa bá a pín káàkiri ojú tẹ fún wa kò ní fọ́ etí tẹ fún gbọ́ wa kò ní di Òkodoro Yorùbá tẹlifíṣàn èrè o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.